káàbọ̀ padà sórí ètò Miliki Express. Gbogbo tó ń wò mí nínú ilé ó tọ́jọ́ mẹ́ta. Àwẹ̀ ojú rẹ̀ rèé ó tọ́jọ́ mẹ́ta. Mi tó pè yín láwẹ̀ o. Bàbá mi Kíngì Sànní Adé àwọn náà kọ́ bẹ́ẹ̀ o. Ó tọ́jọ́ mẹ́ta. Tẹ́ ẹ rí àlejò mi lórí ètò. Olóyè kí wọ́n lọ gbé wọn. Ọdún nǹkan tó fi fà á tó fi rí bẹ́ẹ̀ ni wípé wọ́n gbé iṣẹ́ wọ́n gbé lọ sí ìlú òyìnbó. Wọ́n gbé lọ káàkiri lókè òkun kí àwọn ará òkè òkun náà kí wọ́n lè jàǹfààní ẹ̀ torí gbogbo àwọn tó ń wò lórí YouTube náà ń fà mí báyìí bọ́dẹ̀ ṣe ń fà mí náà lèmi náà ń fà wọ́n ẹni báyìí fẹ́ nọ́mbà yín so àwọn náà pè wọ́n kótó ẹ máa gbé kinní ìbọ̀ lókè òkun wọ́n á gbé lọ sókè òkun kó má jẹ́ káwọn ará Nàìjíríà nìkan la máa jàǹfààní wọ́n ti wá dé padà ní ìsìn ara wọn ti wá sínlé tó ọ̀ya ẹ máa bọ̀ lórí ètò wọ́n yín tẹ̀mí nínú ilé Aquila ẹ̀yin náà ti mọ̀ pé Aquila náà ni mò ń sọ ó yá ìwà káwọn ará ilé Aquila mi. mo kí gbogbo ará ilé o ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ kú dédé àsìkò yìí. ó ga jù gbogbo ara ń ṣe mìnìmìnì tó tutù Ọlọ́run náà ni as you know. ọlẹ́ aṣọ yìí bẹ́ẹ̀ bá wá dúró tó bẹ́ẹ̀ work out bẹ́ẹ̀ bá lọ́jọ́ ní ìwé gélé sí ń gbàṣọ. ẹ feel free a máa exchange ní ṣá. well torí sí yìí. èmi mọ̀ kún lára bí ẹ̀kọ́ lóun jà inú. mo ti ọrùn yìí ni mo láìkẹ́ kan. Aquila ó ga jù ẹkú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ ṣé gan ni. ẹ gbé Aquila lọ sí òkè òkun bẹ́ẹ̀ ni o nítorí pé àwọn tí wọ́n ń pè yín lọ́lọ́kan òjọ̀kan pé kẹ́ máa bọ̀ kí wàá ní response àwọn èèyàn lọ́hùn. bẹ́ẹ̀ ni pé mi tètè dé ni wọ́n ti gbọ́ròyìn Aquila àwọn kan ti yọ́ lọ wọ́n ti rà lẹ́kọ̀ọ́ wọ́n ti mú lọ tẹ́lẹ̀ ṣáájú mi pàápàá àwọn tó ti lò tí wọ́n mú lọ fún àwọn ẹ̀gbọ́n wọn èèyàn wọn lọ́hùn so àwọn míì nu wọn sì lò ó ti wá ń tán Aquila mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o pé látìgbà tí Ọlọ́run ti fi iṣẹ́ yìí fún mi ọdún yìí ló pé ọdún 10 ó wá jẹ́ ọdún 10 yìí náà ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùdásílẹ̀ Orísun TV fún gbogbo ipa tí wọ́n kó ní orí Aquila Ọlọ́run gbòògò gan ni Ọlọ́run dẹ̀ ń dáhùn nínú ayé àwọn èèyàn tí wọ́n ti believe pé kò sí hope on so many cases. so kákọ̀sà kàkìsáré bọ́rọ̀ lára táìmù yìí so ká sọ wípé ìpolówó ni àgúnmu òwò. bẹ́ẹ̀ ni àgbà tẹ́tí bẹ̀rẹ̀ sí ní gbá sórí Orísun. normal ṣe mọ̀ pé èmi ò kí ń fi nǹkan pamọ́ mo máa always sọ the truth so yes Orísun that's the station to be. pé àtìgbà tẹ́tí ń kó ọjà yín wá sórí Orísun ìyípadà dé bá iṣẹ́ yìí ó lẹ́tí gbọ́yẹ̀ gbogbo tó ń wò mí nínú ilé tá bá ń sọ wípé kẹ́ máa ṣèpolówó kẹ́ wá ṣèpolówó kì í ṣe fún àǹfààní àwa nìkan fún àǹfààní ara yín àti fún àǹfààní gbogbo èèyàn ni ẹ̀yin máa bọ̀ lórí Orísun tẹlifíṣọ̀n ẹ wá ṣèpolówó ọjà yín kájú òbúgbàjẹ́ 2016 la wà yìí kéyìn náà kẹ́ ṣe kíni kẹ́ ẹ donílé lórí kẹ́ ẹ láyọ̀ kókàn yín balẹ̀ lórí iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ ẹlòmíì àwọn òpè àṣebí mo lórúkọ ìbá àwọn èèyàn mọ̀ mí àwọn tó wà mọ̀ yín kọ́ ṣọ́dọ̀ yín ni kí àwọn èèyàn tó mọ̀ yín nìkan ti máa ra òkè àwọn tó mọ̀ yín kọ́ jíjà tó ṣe torí àwọn tó mọ̀ yín nìkan lẹ ṣe ń ṣe iṣẹ́ kò kọ́ dandan kó ṣe rẹpẹtẹ nígbà táwọn náà wọ́n bẹ̀rẹ̀ díẹ̀ ni nígbà tó yá tó ń rí pé response yìí pọ̀ wọ́n ṣe báyìí ìgbà tó yá tó di pé response yìí pọ̀ wọ́n ṣe báyìí ní ìsìn wọ́n fi wá tóbi káàkiri. àti ẹ̀ ti di share holder sí Orísun o. okay Aquila ti take over back to back. ògo ni f'Olúwa. Aquila ti take over back to back gbogbo ìpolówó tá a ṣe lọ́dún tó kọjá ìkọ̀dé it back to back. àdìsíbílà rẹ̀ náà ni Aquila ti ní Aquila clinic. yes bẹ́ẹ̀ ni. àbí bẹ́ẹ̀ ni. pẹ̀lú láàrin ọdún kan tí Aquila bẹ̀rẹ̀ sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni àwọn tí ká bọ́ sórí testimony àwọn èèyàn. ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn níbẹ̀rẹ̀ ọdún 2016 tá a gbé Aquila doctor wá. bẹ́ẹ̀ ni. àwọn èèyàn sọ àwọn kankan fún mi ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn fúnra yín kẹfẹ́ ara yín sọ fún àwọn èèyàn. ǹjẹ́ ó ní ìyípadà kankan tó dé bá àwọn èèyàn? in fact mo ń wò pé kí ló dé tá a ṣe ti dá kílíníkì yẹn sílẹ̀ láti ilẹ̀ ni àwọn èrò dáhùn àwọn èrò pé àwọn èrò wá ní ìlú Àbújá àti ní ìlú Èkó àwọn èèyàn tí dókítà rí pọ̀ ìkódà àgọ́ ń ṣe gbogbo àwọn èèyàn tó pè ní dókítà lè dá lóhùn nítorí wọ́n ṣe ń dá àwọn patient lóhùn bẹ́ẹ̀ ni fóònù wọn dún so wọ́n dá àwọn èèyàn lóhùn àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti pẹ́ tí wọ́n ti ń dì pẹ̀lú oríṣiríṣi issue lórí ọ̀rọ̀ ọmọ bíbí náà ni
the number 1 case tí doctor rí. Gbogbo àwọn tí ẹ pé wọn ò mọ ìdí tí wọn ti taken wọ́n ti mọ̀, wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ treatment. A lot of people ti bẹ̀rẹ̀ treatment ẹ pé wọ́n dẹ̀ ti ń rí solution. Àwọn ní infection ni, àwọn ní hormonal imbalance, gbogbo ẹ̀ ní doctor ti ń bá wọn ṣe tó ti bá wọn correct. Ọlọ́run sọ fún doctor yẹn ní ìmọ̀ àti òye tó fi lè jẹ́ pé Aquila yìí kò sí patient tó ń rí, wọ́n máa lo Aquila fún gbogbo treatment wọn ni. Bẹ̀sì kì í ṣe fún tọlọ́mọdé nìkan ni wọ́n rí àwọn èèyàn. Ó ti o dókítà ni wọ́n, kò sí gbogbo case tí wọ́n lè rí níbi tó bá wù kí wọ́n kẹ́ni yẹn lọ, nǹkan tó bá yẹ kẹ́ni yẹn lò gbogbo ẹ̀ náà máa ṣàlàyé fún wa. Ní case oríṣiríṣi, àwọn chronic case, àwọn case tẹ́ pé wọ́n ti believe pé ó ti di ara wọn, gbogbo wọn náà ti ń rí solution nísìn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Aquila Clinic. Ìṣòwò lọ́pọ̀lọpọ̀. Now, àwọn àgbàlagbà ńkọ́, àwọn àgbàlagbà tó gẹ́gẹ́ pé ṣe mọ̀ pé tí wọ́n bá ti ń dàgbà, ara bẹ̀rẹ̀ sí ní sílé, ara máa sílé. Kí ni èèyàn lè ṣe, kí náà lè lò, báwo náà ṣe lè ṣe dára wọn fi máa jí pépé tó máa tí Aquila máa sọ wọ́n dé sàgbàdéwé àbí bó wá ni. Ẹ mọ̀ pé ó yẹ ká máa sọ ní gbogbo ìgbà ni. Ṣẹ̀rí Aquila yìí ó máa ṣe ń bí èèyàn báyìí. In fact, láti inú oyún gẹ́gẹ́ bí doctor ṣe sọ fún wa ní last time, gbogbo àwọn aláboyún pátápátá ẹ bá fẹ́ kọ́mọ yín kó grow dáadáa kó máa nínú kódà so that gbogbo nǹkan tó yẹ kí ó yọ sí brain kó yọ sí everything ló máa pé, infection ò ní mú wọn nínú. Ẹ rọra máa fi Aquila sí oúnjẹ yín tẹ́ bá ti fẹ́ jẹun. Gbogbo àwọn ọmọ tó ti ń rìn, àwọn tó ti ń rá, ẹ máa fi Aquila sínú oúnjẹ wọn. Ṣíbí kan, ṣíbí méjì kò ṣe wọ́n ní anything, gbogbo oúnjẹ tó máa jẹ. Àwọn dádì, àwọn mọ́mì, gbogbo wa ló yẹ ká máa lò. Ẹ mention àwọn àgbàlagbà, gbogbo àwa ta ní àgbàlagbà ńlé bẹ́ẹ̀ tiẹ̀ sí lọ́dọ̀ wọn. Ẹ̀yẹn ṣáà ti make sure pé ẹ ti ra Aquila, ẹ fi ránṣẹ́ sí wọn. Ẹ ní òun ni kí wọ́n máa fi jẹun o. Ó ní kí wọ́n máa fi sí gbogbo oúnjẹ tí wọ́n bá ń jẹ. Gbogbo àwọn tí wọ́n ti ń lò wọ́n jẹ́rìí sí. Mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi kí màmá ní Abẹ̀sán, màmá Apatira. Màmá Apatira. Àwọn màmá rere, àwọn náà máa ń jẹ́ kí n mọ̀ bó ṣe ń ṣe lára wọn pé tẹ́lẹ̀ pé ọwọ́ àwọn máa ń gbọ̀n ni. A dẹ̀ mọ̀ pé gbogbo àwọn arúgbó wa ńgbà míì wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní kò di dandan, kò ń ṣe pé mo ti darúgbó ni, rárá kò di dandan ká darúgbó kí gbogbo ara máa gbọ̀n. Ẹ̀yẹn ṣáà ti máa mu Aquila ṣíbí méjì, ṣíbí mẹ́ta, lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́. Gbogbo oúnjẹ tẹ́ bá ti fẹ́ jẹ ẹ̀yẹn ṣáà rọra máa bù sí tàbí kẹ́ máa mú. Ẹ lè mú mi tó lọ́wọ́rọ́ lè, ẹ lè jẹun kẹ́kàn bù sí oúnjẹ yẹn kẹ́ máa jẹ. Ẹ ṣáà make sure pé Aquila wà nínú system yín at all times. Á jẹ́ kára yín strong, á fight infection. Ẹni tó bá ní ulcer ni á take care, ẹni tó bá ní hypertension ni á regularize, diabetes, sugar á normal. Gbogbo àwọn tí wọ́n ní diabetes, a fẹ́ fún yín ní news kan lénìí. Kò sí nǹkan tó ń jẹ́ pé diabetes ò ní cure. Ó ní, ẹ yé sọ pé kò ní cure. The only thing ni pé tẹ́ ẹ bá ti ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe, then ó máa continue. Tẹ́ bá ń lo Aquila nínú oúnjẹ yín, ẹ máa rí pé ẹ ní máa need àwọn oògùn yín tó bẹ́ẹ̀. Ẹ máa lọ sọ́dọ̀ doctor yín bẹ́ẹ̀ ṣe ń lò. Wọ́n á máa rí pé ẹ need oògùn á reduce ẹ̀ títí ẹ ní fi need tablet or injection tẹ́ ń gbà. Ulcer, in fact ulcer ń sìn ó ti ọmọdé ní ulcer. I'm a living testimony. Ọmọdé àkòtí ẹni ká tún máa sọ gbogbo àwọn tó bá ń wò wá regularly ó yẹ kán ti mọ̀ pé ulcer is confirmed. Number 1 testimony tá a máa ń gbà wọn ní ulcer. Then ìkan tó tún ṣe pàtàkì, yes mo fẹ́ sọ, menstrual pain, even bẹ́ẹ̀ ní pain lọ́wọ́ ẹ̀yẹn ṣáà ti gbé Aquila yín kẹ́ dá sọ́hùn. Ṣé mọ̀ pé tí wọ́n bá ti wà nínú pain kò sí pé à measure gbé sẹ́nu kẹ́ mú, kò ní overdose. But tẹ́ bá mu ṣíbí kan every day, ṣíbí méjì, ṣíbí mẹ́ta, ẹ ní mọ̀ pé period yín gan ti dé, so you're not going to have menstrual pain. Ẹ ní menstrual issues. Living testimony lè mú. Ẹ̀yin náà mọ̀ ẹ́. Àìmọye ìgbà ní ẹbí ìjẹ kan fi lọ bá mi ra sanitary pad tó èmi ní mọ̀. Ẹ máa ka déètì yín. Ta ló ráyè déètì? Ẹ máa ka déètì yín. So bá ṣe ń sọ lọ, menstrual issues
kò yẹ kí obìnrin kankan máa ní menstrual pain. so kì í ṣe nǹkan tó dáa rárá pé obìnrin ní pain. kò necessary kì wọ́n ṣe nǹkan tó ń lọ Ọlọ́run ò fún wa ní irú ẹ̀gún bẹ́ẹ̀ ó ti ṣèbọn ni a ti gbọ́ pé Jésù ó ti wá gba gbogbo ẹ̀ṣẹ̀ wa kò need ká ní menstrual pain ẹ̀yin ṣáà ti máa mu Aquila yín everyday bó ṣe jẹ́ tó ń ṣiṣẹ́ yẹn ètò míì la máa wá ṣàlàyé how come but ènìyàn ṣáà gbà pé tẹ́ bá lo Aquila no menstrual pain. mo rí alábọ́dé ìgò kékeré tó máa jù sínú àpò tájù sínú báàgì ewo ń tẹ́lẹ̀ ìyá mi wá sórí ètò mo mọ̀ pé ó ti wà tipẹ́ náà. ó ti wà tipẹ́. but eléyìí kó wà nínú báàgì for everybody àbí kí lẹ́yìn sọ sórí. yes anywhere tá a bá ń lọ kákan ra jù sínú báàgì ẹlòmíà ni àwọn ń lọ bí iṣẹ́ o pé báwo ló ń ṣe máa lò just put this one in your bag ẹ máa mú even mẹ́wàá nu bus gan ẹ ṣí nǹkan yín anything bí ẹ̀fọ́rí bíi migraine pé kí wọ́n má lè sùn lálẹ́ tẹ́ bá ṣáà ti lo ṣíbí méjì or mẹ́ta depending on bó bá ṣe ń ṣe yín ẹ kàn rí pé oorun yẹn máa sweet pain yẹn máa lọ any kind of pain first aid ẹ̀ lélẹ̀ tí pain kankan bá wá ẹ kọ́kọ́ lo first aid kẹ́ tó lọ rí dókítà yín náà ẹ rí pé ara yín máa balẹ̀. a máa rìn àmì mi ìlú ẹ̀rí kí àwọn alùpùpù náà tó ẹ̀ kára kó dẹ̀ máa rìn ara kó máa rìn máa gbọ́ ara yìí. so many things kò sí nǹkan tó ń ṣèyàn ṣé poison ni àwọn bàbá wa wọ́n mọ̀ iṣẹ́ tí Aquila yìí máa ṣe tí èèyàn bá jẹ nǹkan tí ó yẹ kó jẹ pé fíò pé ọmọ wa ti gbé nǹkan fún mi jẹ ẹ ṣàrọra dààmú so ó láti máa wà nílé all the time bọ́mọ bá ṣubú ẹ rọra fi Aquila ẹ fi nù. béèyàn lè gbò lọ́wọ́ gan-an mo ti lò pé sórí béèyàn lè gbò lọ́wọ́ ṣáà dá sí ara tó máa dán gbogbo ẹ̀ nígbà míì ẹlòmíì máa pè wá ní ẹ jọ̀ọ́ ẹ wá ṣàlàyé iṣẹ́ tí Aquila yìí ń ṣe fún mi máa ní bó lẹ́fẹ̀ẹ́ kí n ti bẹ̀rẹ̀ nítorí kí ni gbogbo nǹkan tó bá wà lára ni Aquila lè take care of. ẹ̀yin tẹ́ nínú ilé òun lẹ ti gbọ́ yẹn àti ìlọ ẹ̀ ń bọ̀ ẹ̀kú dédé àsìkò.